ṣe rí gbogbo lọ́balọ́ba tí kò bá bẹ̀rù Ọlọ́run tí ò sì ṣe tó tọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tá a ṣe wà lọ́wọ́lọ́wọ́ yìí lónìí, ìdájọ́ Ọlọ́run ti dé o. Ìdájọ́ Ọlọ́run máa dé bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọba ni wọ́n sì máa yẹ̀yẹ́ láàrin, mo ti sọ tẹ́lẹ̀, láàrin ìsìn sí ọdún tó ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba, mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá kí gbogbo ọmọ Yorùbá lọ fọkàn balẹ̀. Ọlọ́run ń bọ̀, ó sì ti dé tán. Ó lémi lolúwa o, ó lémi kò yí padà. Ó béèrè béèrè kan nínú ìwé Àìsáyà, ó ní ǹjẹ́ a lè bí orílẹ̀-èdè ní ọjọ́ kan? Ánsà wà nínú Báíbù o. Ṣé ń gbọ́ mi? Ó tún béèrè béèrè míì, ó ní ṣé obìnrin lè gbàgbé ọmọ ọmọ rẹ̀ bí? Ó ní yé, ó lè gbàgbé o, ṣùgbọ́n Olúwa ò ní gbàgbé rẹ̀. Ọlọ́run ò gbàgbé gbogbo ọmọ Yorùbá tó gbọ́ mi pátápátá nílé àti lóko. Ọlọ́run ti mọ̀ nínú ètò rẹ̀ pé Nàìjíríà máa pín ká yẹlẹyẹlẹ. Ó ti wà nínú ètò Ọlọ́run láti ìgbà kan tí ń so wá pọ̀ ní Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ pé ìgbéyàwó yìí ó padà túká gbẹ̀yìn náà. A rí àwọn ayé tí Ọlọ́run dá. Ṣé mọ̀ pé orin kérúbù kan, ṣé orin kérúbù ni tó ní bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú, ayé ló ṣe ẹ̀kẹ́dógún, ìjìnlẹ̀ ní forúkọ rẹ̀. Ẹ má bínú mi fi bẹ́ẹ̀ mórí kọ. Ìjìnlẹ̀ Ọlọ́run, ayé tí Ọlọ́run dá pọ̀ ju 15 lọ. Èyí tó fi hàn bàbá aládùúrà ibẹ̀ ni wọ́n kọrin mọ́. Ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ gan-an. Ṣé ibi tọ́lọ́run bá fẹ́ kéèyàn mọ òde ló máa mọ̀ dé. Ó ló ṣe ní bóun ṣe farahàn Ábúráhámù, òun ò bá Mósè rìn bẹ́ẹ̀. Ọlọ́run wá sì ìṣípayá débi pé a rí ọ̀run bó ṣe rí. Mo rí àwọn ayé lóríṣiríṣi, àwọn planet. Àwọn ayé táwa wà ṣe mọ̀ pé tójò bá rọ̀ látọ̀run, omi ló ń rọ̀ wá sílẹ̀. Àwọn ayé kan wà gíláàsì ló ń rọ̀ sílẹ̀. Àwọn ayé kan wà tó jẹ́ pé gold, pure gold ló ń rọ̀ wá sílẹ̀. Àwọn ayé kan wà tó ṣe pé silver, diamond, sapphire ó ní odò tó ń rọ̀ láti ọ̀run wá sílé ayé. Mo ní ọdún 2025 kò rọgbọ ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, kò sí improvement kankan tó máa improve lọ́dún 2025. And ó dẹ̀ máa fa kí ìtàn pè ní food crisis kó wà. Owó oúnjẹ, ọ̀wọ́n gógó owó oúnjẹ ó máa wọ́n ní ọdún 2025. Ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má fi ọ̀nà àbáyọ sí. Ọ̀nà àbáyọ wà o. Fún ẹni tó bá létí, ó lẹ́ni tó bá létí kó gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ, ẹni tó bá létí ni. Torí àwọn Yorùbá náà ní pé ajá tí ò létí ó ṣòro fi ìfẹ́ pè. Ní ọdún 2025 Ọlọ́run sọ ọ̀nà àbáyọ fún gbogbo ẹni tó gbọ́ mi pátápátá. Ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé náà ni pé oṣù December tó ń bọ̀ yìí, oṣù kọkànlá la wà yìí, oṣù December tó ń bọ̀ yìí, nǹkan méjì ni Ọlọ́run tó ti fi hàn pé kinní yìí ń bọ̀. Kò míì pé kí nǹkan yẹn ó dé bá wa kó pa wá run. Kò túmọ̀ sí bẹ́ẹ̀. A ní láti gbàdúrà. Ṣé bí èèyàn bá ṣe ń gbàdúrà nínú àwọn ìjìnlẹ̀ táwa ti rí, ìgbésẹ̀ tí ó kópa tó pọ̀ jùlọ. Tọ́lọ́run bá sọ fún ẹ pé ó máa jẹ́yàn láyé, tí wòlíì bá sọ fún ẹ pé ìgbésẹ̀ rẹ máa débi gíga láyé, tó o bá ṣe àwọn nǹkan tó tọ́, o ò lè débi gíga, o ò lè débẹ̀. Ọdún kan wà lórí òkè, à ń gbàdúrà, àdúrà yẹn pọ̀ láti lọ bóyá bí ọ̀sẹ̀ kan nínú igbó lórí òkè yẹn. Lọ́jọ́ yẹn a wá ń lọ, àwa mẹ́ta ni a fẹ́ lọ wẹ̀. Orí òkè tá à ń sọ yẹn náà omi tún wà ń bẹ̀. Àwa fẹ́ lọ wẹ̀, bá a ṣe wá ń lọ, àwa mẹ́ta, èmi mo wà níwájú, àwọn méjì wà lẹ́yìn ni. Bá a ṣe pàdé bàbá kan lórí òkè nìyẹn. Bàbá yìí gbé ọ̀gẹ̀dẹ̀, ó gbé sí èjìká rẹ̀. Àwa bá kí ayé ọmọ mi o, ẹ pẹ̀lẹ́ o, àdúrà yẹn gbà o. Bàbá yìí bá gbẹ̀gbẹ̀ wa ló bá lọ. Bó ṣe wá lọ tán báyìí, kí èmi kàn sí ni máa ń pè orí òkè tèmi tí mo jọ̀dọ̀ gan báyìí tí mo gùn bíi wákàtí kan tẹ́mi fẹ́ bọ́, báwo ni bàbá arúgbó yìí ṣe gun orí òkè yìí wá? Ẹ̀yìn tí mo wò báyìí, àdẹ̀rí bàbá yẹn mọ́. Àbá wàtí ààrí. Bẹ́ẹ̀ ni àgbà wòlíì tó wá mú wa lọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò mọ bí ẹni ṣe mọ̀ wá pè wá. Hello, yìí nìkan, ẹ pàdé èèyàn kan. Bẹ́ẹ̀ ni, ní ìjìnlẹ̀ Ọlọ́run ti dé sínú ayé. Bàbá yẹn wá sọ àwọn àṣírí kan tó lágbára pé ní àkókò báyìí àwọn nǹkan báyìí máa farahàn. Àwọn ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yìn yẹn báyìí, ọ̀run ṣí, ìwà láàyè Ọlọ́run wá sọ̀kalẹ̀. Ṣé rí gbogbo àwọn ọ̀tá tí wọ́n ń yọ Yorùbá nation lẹ́nu? Bíbélì sọ nínú ìwé orin Solomon, ó ní ẹ bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí wọ́n ń ba ọgbà àjàrà wa jẹ́. Ìyẹn ni mo fi ń gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi nílé àti lóko káàkiri orílẹ̀-èdè àgbáyé.
gbogbo kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó yọ ayé yín lẹ́nu lórúkọ Jésù, idà Ọlọ́run kó máa gé wọn sí wẹ́wẹ́. Lórúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tí mo dúró lọ́wọ́lọ́wọ́ báyìí, idà Olódùmarè, idà Olódùmarè, idà Olódùmarè, mo ní kó máa gé wọn sí wẹ́wẹ́. Ọwọ́ wo ló gba ọwọ́ yín mú tó lẹ́ ò ní jẹrẹ ẹ̀ ní fire sẹ́nu láyé? Agbára wo ló lẹ́ ní ṣògo níbi tí wọ́n ti ń fọhùn ògo láyé? Lórúkọ Jésù, ìbínú Ọlọ́run kó máa dé bá wọn, ìdájọ́ Ọlọ́run kó máa dé bá wọn. A ti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ní ìwé Revelation chapter 30 verse 10, ó lẹ́nikẹ́ni tó bá ní ká ti pa idà kú, ó ní pa idà nírú ẹni bẹ́ẹ̀ yóò gbà kú. Ẹnikẹ́ni tó bá gbógun ti ilẹ̀ Yorùbá ní orúkọ Jésù Kristi, ìdájọ́ Ọlọ́run kó máa dé bá wọn. Nínú àwọn ayé tó jẹ́ pé Ọlọ́run tó ń dá àwọn míì sí ayé mi yàtọ̀ sáyé táwa wà yìí, ṣe bí inú ìjìnlẹ̀ Ọlọ́run la ti rí, inú ìjìnlẹ̀ Ọlọ́run náà la ti rí pé ewé yìí àti kìíní yóò ṣiṣẹ́ báyìí. Mystery Ọlọ́run ni, kì í ṣe mystery tiwa. Àdẹ̀ forí balẹ̀ fún. Ó ní kí ìwọ má ṣe forí balẹ̀ fún wọn. Ìgbà tó o bá rí òòrùn, òṣùpá àti ìràwọ̀, ó láti àwọn ogun ọ̀run, ó ní má jẹ́ kán sún ọ lọ forí balẹ̀ fún wọn. Ní arákùnrin tí Ayéfẹ́lẹ́ ń sọ yìí, bó ṣe lóun fàyè òun fún Jésù, nítòótọ́ Jésù máa dáríjì, aláàánú ni. Tó bá kú lónìí yóò rí ìjọba Ọlọ́run wọ̀. Ṣùgbọ́n nǹkan kan wà tí mo fẹ́ kí àwọn ọmọ ènìyàn mọ̀, kí Yínká Ayéfẹ́lẹ́ gan sọ fárákùnrin tó gbé wá, Ọlọ́run yìí dárí ẹ̀san, ìdárí ẹ̀jìyàn, torí pé ṣe rí gbogbo ọmọ tí orógbó bá bí, gbogbo wọn ni ó jogún korò. Mo kí wa káàbọ̀ sórí ètò lónìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń wò wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Lónìí n tẹ́ túbọ̀ jẹ́ nǹkan tó ní agbára ò, torí bàbá tá a gbé wá ìránṣẹ́ Ọlọ́run alààyè àti ọ̀jọ̀gbọ́n pẹ̀lú onímọ̀ ìjìnlẹ̀ ni nípa ti sáyẹ́ǹsì. Ó ní bàbá tá a gbé wá lónìí, ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti lè wò wọ́n rí, ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n ti gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ wọn rí. Ṣùgbọ́n ìdí tá a tún ṣe wá sórí ètò lónìí jẹ́ nǹkan tó ní agbára, torí pé nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí ó ti ń ṣẹlẹ̀ o, ó ti ń ṣẹlẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé, àlàáfíà Ọlọ́run àwọn ọmọ ogun mo ní kó wà pẹ̀lú yín, torí Bíbélì sọ fún wa, ó ní Olúwa Ọlọ́run yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ àtẹ́lẹsẹ̀ wa. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ní àlàáfíà mi mo fi fún yín, kì í ṣe bí ayé ti ń fi fún ni. Ẹni tó rí mi gbọ́ lónìí, mo ní lórúkọ Jésù kẹ́ wà lálàáfíà. Àmín. Tó ẹ ṣé bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò. Nínú àwọn àsọtẹ́lẹ̀ tẹ́ bá wa sọ ní ètò tó kọjá, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn, àbí kí n sọ pé díẹ̀ nínú àwọn àsọtẹ́lẹ̀ yìí ó mọ̀ ti ń fara hàn lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba. Ọba kan la rí pé láì kòpẹ́kòpẹ́ yìí wọ́n yẹ̀yẹ́ ọba yẹn o, wọ́n yẹ̀yẹ́ ọba yẹn. Kí ni ẹ ní Olúwa gan tún ní kẹ́ ẹ sọ fún àwọn lọ́balọ́ba yẹn, torí wọ́n sì tún ń gbé ìgbésẹ̀ ìpèsè àwọn sì gbọ́dọ̀ ṣe mítìn yìí ní oṣù tá a mú iná ni. Bẹ́ẹ̀ ni, kí gbogbo ògo kó máa jẹ́ ti Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Ṣé rí, ó ní bọ́lọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbà ni, ohun kan láì gbọ́dọ̀ máa ṣe gbọ́ràn sí àṣẹ Ọlọ́run. Ọlọ́run ti ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn lọ́balọ́ba pé kí wọn ó bẹ̀rù Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹ bẹ̀rù ohùn Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Ìkìlọ̀ ni fún gbogbo lọ́balọ́ba, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá tá a wà yìí, pé kí wọn ó má fi èké, kí wọn ó má fi bá ẹ̀tàn àti ẹ̀tàn, kí wọn ó má fi ṣàkóso ìlú. Ló wá máa ṣẹlẹ̀. Ṣé ẹ rántí náà àsọtẹ́lẹ̀ tó pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ó ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹ tí ì gbọ́ kí ó ṣẹlẹ̀ sọ́ba rí. Àsìkò ń bọ̀ tó jẹ́ pé ẹ rí odidi ọba aládé tí wọ́n máa kígbe olè 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 ní ọba aládé lórí láàárín ìlú tá a wà yìí. Àsìkò ń bọ̀. Eléyìí tó ṣẹlẹ̀ náà, bàbá ẹ má bínú, eléyìí tó ṣẹlẹ̀ náà ó jọ bẹ́ẹ̀ náà, tó rọ́lọ́ba yẹn gbá àwọn kan ni, wọ́n ló gbá ẹnìkan lówó, owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀. Ìdí nìyẹn tí wọ́n ṣe ń wọ́ọ̀dì ọba o. Tó yẹ kó rí bẹ́ẹ̀ ọba aládé. Mo ti sọ fún yín, Bíbélì sọ, ó ní àwọn áńgẹ́lì tí wọ́n sọ ipò ọlá wọn nù ní ọ̀run, wọ́n fi ẹ̀wọ̀n dè wọ́n, wọ́n dẹ̀ sọ wọ́n sínú ọ̀gbun àìnísàlẹ̀. Wọ́n wà ńbẹ̀ títí di ọjọ́ ìdájọ́. Bàbá ẹ má bínú, ẹ jẹ́ sáré nínú ètè àsọtẹ́lẹ̀ tó kọjá, ìsọ wípé ọba kan pé ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀, ọba yẹn pọ́pọ́lá pé bọ́t ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí ọba yẹn pé ẹ̀fẹ̀ dárúkọ ẹ̀, àwọn náà ládé ìlékẹ́ mọ́ dárúkọ sódà torí àwọn èèyàn tó ń gbọ́ wa kó má dàbí pé kì í, ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ tán àwọn àgbè wa pé kankan máa ṣẹlẹ̀ sí ọba kan. Bẹ́ẹ̀ni, ọba kan nínú gbogbo àwọn ọba, between now and 6 months time, ẹ máa gbọ́ ìṣẹ̀lẹ̀ tó bani lẹ́rù tó máa ṣẹlẹ̀
sí ìkan nínú àwọn ọba nílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run náà ló sọ pé Olúwa ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronúpìwàdà tá a bá ní káwọn ọba bọ́ta kí wọ́n jẹ́wọ́ ìwà burúkú tí wọ́n ti wù lábẹ́nú mélòó nínú wọn ló lè jáde síta kó sọ̀rọ̀ mélòó nínú àwọn ọba ló lè ní ìrẹ̀lẹ̀ débi kó tẹ́ndà apology kó bẹ̀rù Ọlọ́run kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ wọn ò ní ṣe ìdí nìyẹn tí ìdájọ́ ṣe máa dé ìdájọ́ ń bọ̀ ní kankan láìpẹ́ ṣùgbọ́n mo rọ gbogbo àwọn ọba lọ́ba nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run gbogbo tó bá ń ṣe nípa ti ẹ̀sìn ẹ má jẹ́ kí ìjà ẹ̀sìn ẹ má jẹ́ kó wáyé nílẹ̀ Yorùbá àfẹ́ ẹ má jẹ́ kó wáyé tí àwọn kan bá kóra wọn jọ pọ̀ tá a wà lórí òkè kan à ń gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní àwọn àsọtẹ́lẹ̀ Olódùmarè tó sọ̀kalẹ̀ lọ́jọ́ náà lọ́hùn ó dẹ̀ láwọn ọba tó jẹ́ pé a sì dá wọn mọ̀ ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé Ọlọ́run gangan fúnra rẹ̀ kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ Ọlọ́run ò fẹ́ kẹ́yin ọba kẹ́ ẹ parun ó fẹ́ yín ló ṣe dé yín ládé ṣùgbọ́n ó ní ẹni tí ò bá ti ronúpìwàdà lórí àpèrè tó wà yẹn o ibẹ̀ náà ló máa kú sí bó ṣe jẹ́ nìyẹn o ìkìlọ̀ ní ṣókí náà sì ni. ẹ ṣé bàbá wa ẹ ṣé a sì padà bọ̀ sórí ìbéèrè yẹn ṣùgbọ́n àwọn ìbéèrè kan wà pé ó ṣe mí káwọn àwọn ọmọ Yorùbá àwọn Nàìjíríà àwọn Yorùbá ti sọ pé kí n béèrè lọ bàbá 2025 gan bó ló ṣe rí ṣé ẹ̀kọ́ máa sojú mímu ni kí ni ká tẹ̀ mọ́ expect gan. ṣé ẹ rí ọdún 2025 màá bẹ̀ gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi jákèjádò àgbáńlá ayé kí wọ́n tẹ́tí sí ọ̀rọ̀ yìí o ọdún 2025 ò rọgbọ mo ní ọdún 2025 kò rọgbọ ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kò sí improvement kankan tó máa improve lọ́dún 2025 and ó dẹ̀ máa fa kí ìtàn pè ní food crisis kó wà owó oúnjẹ ọ̀wọ́n gógó owó oúnjẹ ó máa wọ́n ní ọdún 2025 débi pé àtijẹ àti wọn máa ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n mo ṣe ń bọ̀ ṣùgbọ́n Ọlọ́run ò ní sọ̀rọ̀ kó má fi ọ̀nà àbáyọ sí ọ̀nà àbáyọ wà o fún ẹni tó bá létí ó lẹ́ni tó bá létí kó gbọ́n tí ẹ̀mí sọ fún ìjọ ẹni tó bá létí ni torí àwọn Yorùbá náà ní pé ajá tí ò létí ó ṣòro fi ìfẹ́ pè ní ọdún 2025 Ọlọ́run sọ ọ̀nà àbáyọ fún gbogbo ẹni tó gbọ́ mi pátápátá ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé náà ni pé oṣù December tó ń bọ̀ yìí oṣù kọkànlá la wà yìí oṣù December tó ń bọ̀ yìí nǹkan méjì ni ẹ lọ ra oúnjẹ tí èèyàn ń jẹ kẹ́ lọ ra take away ó kéré jù èèyàn 21 ẹ ṣe take away ẹ ṣoúnjẹ lẹ́yìn náà lè jẹ fúnra yín ẹ rí i pé ẹ bọ́ èèyàn 21 ẹ sá fún wọn ní oúnjẹ yìí kí wọ́n jẹ nínú oṣù kejìlá oṣù kejìlá tó ń bọ̀ yìí ìyẹn ni ọ̀nà àbáyọ sí ebi tó ń bọ̀ ní ọdún 2025 ọ̀nà àbáyọ àkọ́kọ́ nìyẹn ṣe rí ọ̀nà àbáyọ kejì ẹ máa lọ ra èso ọsàn èso oríṣìí 12 tàbí 7 ẹni tó bá lówó lọ dáadáa lè ra 12 ṣùgbọ́n normally ẹ lè ra èso oríṣìí 7 ẹ lè ra ọsàn kó pọ̀ pineapple ọ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ ní ìlọ́po 7 ẹ fún gbogbo èèyàn bó jẹ́ mọ́ṣáláṣí ló fẹ́ gbé lọ kẹ́ ṣí àìfáwọn ènìyàn bó jẹ́ chọ́ọ̀chì ló fẹ́ gbé lọ bó o dẹ̀ lọ kankan nu méjèèjì bó jẹ́ àwọn ará àdúgbò ẹ bó o tiẹ̀ wá rí ará àdúgbò gan fún bójú oníbàárà sáàrí pé o pín èso 7 yìí lóríṣìí 7 fún àwọn ènìyàn eléyìí ni ó ṣe ìbùkún fún ọdún 2025 bó ṣe lè wò kí àwọn èèyàn máa pariwo ìlú le tó ẹnikẹ́ni tó bá ṣe eléyìí tí mo wí lónìí ebi ò ní pa kò ní pa àwọn ọmọ rẹ̀ nínú àìní yẹn ni ó máa gbé ọ̀pọ̀lọpọ̀ eré ṣe ṣe gbọ́ mi sà mi ò sọ pé ẹ má ṣiṣẹ́ o Olúwa Ọlọ́run yóò bùkún sí ọwọ́ rẹ ní Bíbélì wí ṣùgbọ́n tó o bá ti ṣe fèrèsé ìbùkún ọ̀run yóò ṣí Ọlọ́run ó da ọ̀pọ̀lọpọ̀ ìbùkún lé orí àwọn nǹkan tó o bá dáwọ́lé ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ tó bá ṣe bí Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì tí ń bẹ Ọlọ́run ó fi àánú kọ̀nẹ́ẹ̀tì rẹ ẹ ó sì ríṣẹ́ bó ṣe jẹ́ nìyẹn fún ní ìrìn àjò ọdún 2025 ṣe rí bákan náà lọ́dún 2025 ìkún omi máa pọ̀ ìyẹn ni pé there is going to be flood in many parts of in many cities not only in Nigeria but across the world ìkún omi máa wà as a scientist gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ science bí mo ṣe ń fi ẹ̀mí wádìí. in fact bàbá ìbéèrè tí mo fẹ́ béèrè gan nìyẹn pé ṣé natural disasters ni ká pè ní àbí ìbínú Ọlọ́run torí ìbéèrè tí mo fẹ́ béèrè gan nìyẹn pé. kì í ṣe rí ìkún omi tó fẹ́ wà lọ́dún tó ń bọ̀ kì í ṣe ìbínú Ọlọ́run it's natural disaster torí pé ilẹ̀ kan wà láyé apá ibi tí wọ́n ń pè ní Antarctica
tó jẹ́ pé ice ló wà ní gbogbo kọ́ńtínẹ́ǹtì yẹn. Kọ́ńtínẹ́ǹtì yìí àwọn ice tó wà níbẹ̀ tí wàá melt ó ti ń yọ bó dẹ̀ ṣe ń yọ bẹ́ẹ̀ ni sea level ló ń rise ó ń jẹ́ kó omi òkun kó máa kún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ìyẹn ló fà á ṣùgbọ́n tọ́lọ́run ṣe ń fi hàn ní pé fún àwọn tán bá jẹ́ ọmọ Ọlọ́run kí wọ́n lè gbáradì. Ẹ̀yin tẹ́ bá ń gbé bóyá bíi coastal area tẹ́ ẹ súnmọ́ bíi bèbè omi ohun kan tẹ́ ẹ lè ṣe ni pé tó bá jẹ́ kó ṣeé ṣe fún yín láti relocate kúrò ńbẹ̀ kí àsìkò yìí tó dé kó má ṣe pé gbà tí ìkún omi bá dé lẹ́mọ̀ sọ pé Ọlọ́run gbà wá. Ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sìn bàbá ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sìn wọ́n mọ̀ wò pé ancestral land wa nílé o tí ibù tí gọ́ọ̀mẹ̀ntì kan bá fún wọn wọ́n nípìnlẹ̀ kú ńbẹ̀ wọn ò ní dáhùn tó lọ́mọ kan fẹ́ gbalẹ̀ lọ́wọ́ àwọn àdẹ̀mọ́ pé àwọn ìjọba tó wà lóde ẹ̀sùn yálè Nàìjíríà yìí wọn á ní káwọn èèyàn kó omi kan òun sọ padà síbẹ̀ mọ́ kí wàá ló yẹ kí wọ́n ṣe. Òun náà ni mo sọ pé ẹni tó bá mọ̀ pé òun ò lè kú ò ẹra kenó ọkọ̀ tán kéékèèké tẹ̀ lágbára ńlá tó jẹ́ pé ẹ mọ̀ pé ó máa jẹ́ bí escape tó lè jẹ́ escape route tẹ́ lè fi escape in case tí omi bá dé torí ó máa ṣẹlẹ̀ ẹ máa rí odidi ìlú tó submerge sínú omi tó jẹ́ pé roof òrùlé orí páànù lẹ́ẹ̀ máa wò lọ lẹ́ẹ̀ máa wò ó máa ṣẹlẹ̀ lọ́dún 2025 ẹ jẹ́ kí gbogbo wa ká kún fún àdúrà ẹ jẹ́ ká gbàdúrà dáadáa torí pé àwa ti rìn á lọ sórí òkè á ti gòkè lóríṣiríṣi àgbàdúrà Ọlọ́run dákun nínú àánú rẹ̀ fi ìyọ́nú rẹ̀ bá àwọn orílẹ̀-èdè ayé lò nínú àwọn ìṣípayá lọ́lọ́run ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ àwọn nǹkan tó ń bọ̀ lọ́lọ́run ti fi hàn káàkiri. Bàbá ẹ ṣé gan ni inú mi dùn dáadáa ṣùgbọ́n mo fẹ́ kí a tún jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà àtọmọ Yorùbá tó ń gbọ́ àdúgbò tó ń gbọ́ alágbàáyé ká jàǹfààní kan yìí ká kọ́kọ́ gbé tẹ̀mí náà díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan náà ká wá sọ ti physical and scientist kí ló yẹ kí ìjọba ó ṣe gan-an àbí wọn á kàn sáà lájú wálẹ̀ náà gbogbo ẹ̀ ó dẹ̀ mọ bàjẹ́ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ ru àwọn èèyàn náà lọ kí ló yẹ ká ṣe. Ṣe rí nírú àwọn àkókò báyìí physically àwọn nǹkan tí ìjọba lè ṣe ni pé ṣe rí àwọn drainage àwọn canal tí wọ́n bá tú gbogbo ẹ̀ tó tú ṣe mọ̀ pé tómi bá ń bọ̀ tó bá tètè rọ́nà lọ sínú òkun sínú àwọn odò ńláńlá eléyìí tí ó wà nílùú ò ní pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó yẹ kí ìjọba gan dírẹ́gì wọn ò ṣe ẹlòmíì tán dẹ̀ gbéṣẹ́ fún wọn ti kówó jẹ so gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ omi tó ń Èkó gan lásán àdúgbò mélòó ni gọ́tà àwọn ló lọ geere ó lójú so nígbà táwọn omi ìbá dẹ̀ dé tí wọn ò ríbi gbà omi ó wá àyè síbi tómi bá ti ń ṣẹ́tù tó ń pọ̀ ẹ̀rẹ́ tó ṣẹlẹ̀ ńlẹ́kí ní bí ọdún díẹ̀ sẹ́yìn tómi máa tífi á máa léfò báyìí lójú omi àwọn ojúṣe tìjọba nìyẹn pé àwọn tó jẹ́ kànáà ńláńlá kí wọ́n channel gbogbo ẹ̀ that is the role of government so kì í ṣe pé àkàn máa gbàdúrà Ọlọ́run má jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Áfíríkà máa sọ títí tí ibi ò fi dé tó máa fi dé ṣùgbọ́n a need láti wà proactive ká ṣe àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé róòlù Ọlọ́run ọ̀tọ̀ Ọlọ́run ti sọ fún ẹ pé nǹkan báyìí ń bọ̀ kí ni ìwọ gangan ṣe as a human being. ṣé bàbá àtẹ̀tọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run ìgbà tó tún mọ gbàdúrà pé bóyá ọjọ́ tó mi flood yẹn bá ṣẹlẹ̀ wọ́n lè lọ dúró sí ti flood yẹn ká mọ gbàdúrà yá go back ṣé kí la lè sọ pé. tí omi ti ń gbé èèyàn lọ rí Ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ ṣe ráwọn tó àdúrà ò ràn iná tó ti búrẹ́kẹ́ tán ṣáàdúrà lẹ fẹ́ gbà kó kíná lè kú ṣùgbọ́n ẹ lè múra láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ gbà Ọlọ́run tó ti fi hàn pé kíní yìí ń bọ̀ kò mí pé kí nǹkan yẹn ó dé bá wa kó pa wá run kò túmọ̀ sí bẹ́ẹ̀ a ní láti gbàdúrà ṣe rí bí wọn bá ṣe ń gbàdúrà nínú àwọn ìjìnlẹ̀ táwa ti rí ìgbésẹ̀ ṣe ó kópa tó pọ̀ jùlọ tọ́lọ́run bá sọ fún ẹ pé ó máa jẹ́yàn láyé tí wòlíì bá sọ fún ẹ pé ìgbésẹ̀ rẹ máa débi gíga láyé tó o bá ṣe àwọn nǹkan tó tọ́ o ò lè débi gíga o ò lè débẹ̀. ṣé bàbá torí nìsín báyìí gẹ́gẹ́ bí nǹkan tí ilé ìtẹ̀tẹ̀ sọ yìí pé èèyàn máa mú oúnjẹ òní sí pẹ̀lú gbogbo ilé tó tún wà nílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni ìjọba báwo la ṣe wá fẹ́ bọ́ mbẹ́ báyìí. àwọn ìjọba ó sì tún fowó lé owó epo lọ́dún tó ń bọ̀ owó ẹ̀ máa ṣe lọ ni wọ́n sì tún máa fowó lé owó epo. mi ò rí nínú ìjìnlẹ̀ mi ò rí pọ́lísì kankan tó lè mú ayé di aráàlú lọ́dún 2025. I don't see any policy that will make life easier for people in the coming year. So aráàlú a máa bẹ Ọlọ́run ẹ gbé ìgbésẹ̀ tí ẹ̀mí Ọlọ́run ní kẹ́ ẹ gbé ẹ wá múra sí àwọn iṣẹ́ tẹ́ bá ń ṣe pẹ́pẹ́pẹ́ ṣé bá a ṣe ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ló máa fèsì ẹ̀
because kì í ṣe gbogbo èèyàn ló máa ń gba ohùn Olúwa gbọ́. Àlẹ́ àwọn míì sọ pé ebi ló ń pàjáre, àwọn kan jẹ́ ń sọ pé kíní attention ló ń wá, àwọn kan sọ pé oríṣiríṣiríṣiríṣiríṣi. Ẹni tó bá sọ pé attention ló ń wá àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níwọ̀nba tí Ọlọ́run fún wa àwọn ìgbésẹ̀ tọ́lọ́run ní káwa náà gbé gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara àti gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n inú rẹ̀ náà ni ìjìnlẹ̀ ti wá pé ọmọ lọ máa ṣe nǹkan báyìí nínú ẹ̀ náà ni ìjọba mo ti sọ ní orí ètò dáadáa ìjọba tó kù lórí àlééfà ìjọba Buhari wọ́n fún mi lámì ẹ̀yẹ gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ lára àwọn onímọ̀ ìjìnlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. ìtẹ́ tó gbà náà lórílẹ̀-èdè Israel. láwọn orílẹ̀-èdè Israel àtàwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ àwọn tí wọ́n ń lọ sínú òfurufú ìjìnlẹ̀ Ọlọ́run náà ló bá wa débẹ̀. a sì ń bọ̀ wá sórí ibẹ̀ yẹn náà ní ìsìn báyìí pẹ̀lú Yorùbá ṣe wá ń lọ yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí ni ó kù wá báyìí. Ṣẹ̀rí ìrètí ń bẹ fóko náírà orí ọ̀wẹ́rẹ́ kí gbogbo ọmọ Yorùbá lọ fọkàn balẹ̀ Ọlọ́run ń bọ̀ ó sì ti dé tán ó lémi lolúwa ó lémi kò yí padà ó béèrè kan nínú ìwé Àìsáyà ó ní ǹjẹ́ a lè bí orílẹ̀-èdè ní ọjọ́ kan ánsà wà ní Báíbù o ṣé ń gbọ́ mi ó tún béèrè míì ó ní ṣé obìnrin lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí ó ní yé ó lè gbàgbé o ṣùgbọ́n Olúwa ò ní gbàgbé rẹ̀ Ọlọ́run ò gbàgbé gbogbo ọmọ Yorùbá tó gbọ́ mi pátápátá nílé àti lóko Ọlọ́run ti mọ̀ nínú ètò rẹ̀ pé Nàìjíríà máa pín ká yẹlẹyẹlẹ ó ti wà nínú ètò Ọlọ́run látìgbà kan tí ń so wá pọ̀ ní Ọlọ́run fúnra rẹ̀ mọ̀ pé ìgbéyàwó yìí ó padà túká gbẹ̀yìn náà ni so àsìkò náà ti súnmọ́ ó ti dé tán àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ló kù torí pé tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ nínú ẹ̀mí Yorùbá nation ó ti wà established ó ti wà physical step yẹn àwọn ìgbésẹ̀ tá a lè fojú rí ló kù tí a ní láti gbé àwọn tó yẹ ká bá sọ̀rọ̀ ló sì kù tá a sì máa bá sọ̀rọ̀ kí nǹkan ẹ̀ kó lè work out ṣé ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ ni sà o. torí ṣe rí gbogbo àwọn ọ̀tá tí wọ́n ń yọ Yorùbá nation lẹ́nu Bíbélì sọ nínú ìwé orin Solomon ó ní ẹ bá wa mú àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tí wọ́n ń ba ọgbàjàrà wa jẹ́ ìyẹn ni mo fi ń gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi nílé àti lóko káàkiri orílẹ̀-èdè àgbáyé gbogbo kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké tó yọ ayé yín lẹ́nu lórúkọ Jésù idà Ọlọ́run kó máa gé wọn sí wẹ́wẹ́ lórúkọ Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì níwájú ẹni tí mo dúró lọ́wọ́lọ́wọ́ báyìí idà Olódùmarè mo ní kó máa gé wọn sí wẹ́wẹ́. ọwọ́ wo ló gba ọwọ́ yín mú tó lẹ́ ò ní jẹrẹ ẹ̀ ní fire sẹ́nu láyé agbára wo ló lẹ́ ní ṣògo níbi tí wọ́n ti ń fọhùn ògo láyé lórúkọ Jésù ìbínú Ọlọ́run kó máa dé bá wọn ìdájọ́ Ọlọ́run kó máa dé bá wọn. a ti kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé ní ìwé Revelation chapter 30 ó lẹ́nikẹ́ni tó bá ní ká ti pa idà kú ó ní pa idà nírú ẹni bẹ́ẹ̀ yóò gbà kú ẹnikẹ́ni tó bá gbógun ti ilẹ̀ Yorùbá ní orúkọ Jésù Kristi ìdájọ́ Ọlọ́run kó máa dé bá wọn. mo tiẹ̀ fẹ́ kẹ́ ẹ bá wa sọ ìjìnlẹ̀ nítorí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wo ètò yìí káwọn náà lè jàǹfààní torí ẹlòmíì gan ṣeéṣe kó náà ní àwọn ẹ̀bùn kan kó má mọ̀ mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ ìjìnlẹ̀ Ọlọ́run báwo làwọn èèyàn báwo lè mọ̀ pé yes ẹni yìí Ọlọ́run lò ó ìjìnlẹ̀ Ọlọ́run sì wà ní ayé ẹ̀dẹ́ báwo ló ṣe lè fi wúlò fún ọmọ ará ayé. ṣe rí nínú ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ mo ti sọ ṣe rí mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà wòlíì rìn dáadáa mo sì máa ń júbà Ọlọ́run nínú ayé gbogbo àwọn bàbá ṣe rẹ́mi Ọlọ́run ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni kò sí ẹ̀bùn tí Ọlọ́run bá fún ẹ nínú ayé tá a wà yìí tó o bá fi ìrẹ̀lẹ̀ sí kì í ṣe ti Ọlọ́run ó ní Ọlọ́run júbà onírẹ̀lẹ̀ ṣùgbọ́n òkèèrè ló ti ń wá gbéraga ọdún kan a wà lórí òkè à ń gbàdúrà àdúrà yẹn pọ̀ láti lọ bóyá bí ọ̀sẹ̀ kan nínú igbó lórí òkè yẹn lọ́jọ́ yẹn a wá ń lọ àwa mẹ́ta ni a fẹ́ lọ wẹ̀ orí òkè tá à ń sọ yẹn náà omi tún wà ń bẹ̀ àwa fẹ́ lọ wẹ̀ bá a ṣe wá ń lọ àwa mẹ́ta èmi mo wà níwájú àwọn méjì wà lẹ́yìn mi bá a ṣe pàdé bàbá kan lórí òkè nìyẹn bàbá yìí gbé ọ̀gẹ̀dẹ̀ ó gbé sí èjìká rẹ̀ àwa kí ayé ọmọ mi o ẹ pẹ̀lẹ́ o àdúrà yẹn gbà o bàbá yìí bá gbẹ̀gbẹ̀ wa ló bá lọ bó ṣe wá lọ tán báyìí kí èmi kàn sí ni máa ń pè orí òkè tèmi tí mo jọ̀dọ̀ gan báyìí tí mo gùn bíi wákàtí kan tẹ́mi fẹ́ bọ́ báwo ni bàbá arúgbó yìí ṣe gun orí òkè yìí wá ẹ̀yìn tí mo wò báyìí ààrẹ rí bàbá yẹn mọ́ àbá wà tí ààrẹ bẹ́ẹ̀ ni àgbà wòlíì tó wá mú wa lọ lẹ́sẹ̀kẹsẹ̀ mi ò mọ bí ẹni ṣe bọ́ bá pè wá
hello yìí kan ẹ pàdé èèyàn kan bẹ́ẹ̀ ni ó ní ìjìnlẹ̀ Ọlọ́run ti dé sínú ayé bàbá yẹn wá sọ àwọn àṣírí kan tó lágbára pé ní àkókò báyìí àwọn nǹkan báyìí máa farahàn àwọn ìṣẹ̀lẹ̀ yẹn lẹ́yìn yẹn báyìí ọ̀run ṣí ìwà láàyè Ọlọ́run wá sọ̀kalẹ̀ débi pé ní táwa gan ò lérò ìgbà míì àtẹ̀lé máa báyàn fi ṣeré pé kankan ìwọ yìí ò dẹ̀ máa lọ ra mọ́tò á dẹ̀ dàbí eré bí àwàdà nǹkan yẹn á dẹ̀ ṣẹlẹ̀. ibẹ̀ làwọn ìjìnlẹ̀ yẹn ti wá. ibẹ̀ làwọn ìjìnlẹ̀ yẹn ti wá ibẹ̀ làwọn ìjìnlẹ̀ sáyẹ́ǹsì náà ti wá débi pé mo á rí àwọn ayé tí Ọlọ́run dá ṣe mọ̀ pé orin kérúbù kan tí orin kérúbù ni tó ní bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe ẹ̀kẹ́dógún ìjìnlẹ̀ ní forúkọ rẹ̀ ẹ má bínú mi fi bẹ́ẹ̀ mórí kan ìjìnlẹ̀ Ọlọ́run ayé tí Ọlọ́run dá pọ̀ ju 15 lọ èyí tó fi hàn bàbá aládùúrà ibẹ̀ ni wọ́n kọrin mọ́ ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ gan-an ṣe ibi tọ́lọ́run bá fẹ́ kéèyàn mọ òde ló máa mọ̀ dé ó ló ṣe ní bóun ṣe farahàn Ábúráhámù òun ò bá Mósè rìn bẹ́ẹ̀ Ọlọ́run wá sí ìṣípayá débi pé àárí ọ̀run bó ṣe rí mo rí àwọn ayé lóríṣiríṣi àwọn planet àwọn ayé táwa wà sẹ́mọ̀ pé tójú bá rọ̀ látọ̀run omi ló ń rọ̀ wá sílẹ̀ àwọn ayé kan wà gíláàsì ló ń rọ̀ sílẹ̀ àwọn ayé kan wà tó jẹ́ pé gold pure gold ló ń rọ̀ wá sílẹ̀ àwọn ayé kan wà tó ṣe pé silver diamond sapphire ó ní òjò tó ń rọ̀ láti ọ̀run wá sílé ayé. bọ́lọ̀ máa wá dárú àwọn ẹ̀ síbẹ̀ gan-an owó láti ní ìfúgà. ẹ̀rọ Ọlọ́run gbà mí ṣe é rí máa fi májẹ̀mú kan gbàdúrà fún ẹni tó ń gbọ́ mi lónìí tí a bá rí ẹnikẹ́ni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé nínú ìran rẹ̀ wọn ò tí ì ṣe rere rí mo fẹ́ fi májẹ̀mú ọjọ́ tí Ọlọ́run ṣí ọ̀run tí mo sì rí àwọn ìjìnlẹ̀ yìí gbàdúrà tí ó bá máa tó oṣù 6 sí ọdún kan sí àkókò yìí ẹnìyẹn ò jẹ́ ẹni àkọ́kọ́ ní ìran wọn tí ó kọ́kọ́ gbére sí láyé mo gbàdúrà mo sọ̀rọ̀ àṣẹ ní orúkọ Olú Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì Ọlọ́run àpọ́sù Ayọ̀ Babalọlá mo júbà Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì òtítọ́ mo fi májẹ̀mú ọjọ́ náà gbàdúrà fún gbogbo ẹ̀dá tó ń gbọ́ mi bí wọn bá ṣe rere rí ní ìran yín ní orúkọ Jésù Kristi májẹ̀mú ọjọ́ tí ọ̀run ṣí tí ìjìnlẹ̀ Ọlọ́run sì sọ̀kalẹ̀ mo fi gbàdúrà fún ọ ní orúkọ Jésù kí ayé rẹ jẹ́ àkọ́kọ́ ní ìran yín tí ó kọ́kọ́ ṣe rere. ṣe rí àwọn ayé tí mò ń sọ yìí ayé góòdì ṣe rí àwọn góòdì tó jábọ́ láti ọ̀run wá àwọn bíi la lè pè ní remnant àwọn góòdì ló jábọ́ sínú ayé ilé ìta wà yìí. làwọn tó wá ń dùn mọ́ra wọn lọ́wọ́. àwọn alágbára ayé ni wọ́n fi ń ṣe ọlá mo gbàdúrà lórúkọ Jésù Kristi Ọlọ́run nínú ìwà mímọ́ rẹ̀ ó ní wúrà àti fàdákà ó ní tèmi Olúwa ni nínú àwọn òfurufú lọ́hùn àwọn góòdì tó ṣe iyebíye ju tayé tá a wà lọ́wọ́ à ń bẹ̀ mo fi àṣẹ Olódùmarè tí àwọn wúrà yìí fi ń fò kiri ní òfurufú mo fi gbàdúrà gbogbo ère tó ń rìn kiri inú afẹ́fẹ́ tí ò ní Olúwa mo darí ẹ̀ sáyé yín lónìí lórúkọ Jésù kẹ́ẹ̀dọ́ níre. àmín àmín àmín. àṣẹ Ọlọ́run yẹ wo ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ gan sà ó pọ̀ ṣé ẹni tó bá yá mo máa sọ kinní kan tó rájúgbà tí mo gbà lẹ́ẹ̀kan ẹ̀mí yẹn ní sọ ṣé rí tá a bá rí ẹnikẹ́ni tó lè máa wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́nìwẹ̀ẹ́ tí ò bá sí traces ire nínú ayé rẹ rí ìwọ kan pè mi ò ṣe pé kẹ́ ẹ pè pé bóyá kẹ́nìbọ̀dì lè wá mo ti sọ pé ẹ ti sọ pé ẹ̀dá church ṣùgbọ́n májẹ̀mú ni mo fẹ́ fi ṣe ráṣẹ Ọlọ́run kan wà mo ti sọ fún bàbá wa kan rí tẹ́ bá rí ẹnìkan tí mo sọ fún ẹni tá à ń sọ yìí tí ó ti kó lọ sílé ara ẹ̀ ń sìn ẹnì yẹn kọ́ kúgbà tí mo ní kó lọ ṣe nǹkan báyìí igi ọ̀pọ̀tọ́ ni kó lọ wá ẹ tó bá pè mí màá sọ fún kò jù bẹ́ẹ̀ lọ kó wá wò bóyá láàrin oṣù 6 tó o bá ti wá ní rí nínú ayé. ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń pè mí wòlíì sáyẹ́ǹsì tẹ́ gbé wá yìí ìjìnlẹ̀ rẹ̀ pọ̀ gan o kí ló dé tó ń bẹ́ gbogbo ẹ̀ online mo tẹ́ ẹ̀ bá wa bẹ̀ náà. bàbá ti sọ wípé Olúwa ló fi rán àwọn káwọn fi tú ọmọ ara ayé sílẹ̀. ẹ ṣe rọ́pọ̀lọpọ̀ máa mo ráwọn tán pẹ́ àwọn àṣírí tẹ́ máa ń sọ ẹ má máa sọ Ọlọ́run ìṣàwò àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ ṣe bí ìjì tọ́lọ́run fi sọ májẹ̀mú náà kalẹ̀ ni pé àwọn ènìyàn kan wà nínú ayé tí wọ́n nílò nǹkan tó ń sọ yìí tá a bá wò wọ́n sàn ìdùnnú ló máa jẹ́ lọ́run ayọ̀ ń bẹ lọ́run torí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúpìwàdà torí aláìsàn kan tó tọ́lọ́run wò sàn ayọ̀ ń bẹ lọ́run. bàbá ẹ má bínú jà ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ń pè mí ẹ lọ já ewé kiri ẹ já kiri tòun wá bàbá sọ pé bọ́lọ́run ṣe fi rán àwọn
làwọn ṣe ń jíṣẹ́ yẹn pé ẹnìkan sọ pé ṣé ìránṣẹ́ Ọlọ́run ń jẹ́wé ni ṣé ìránṣẹ́ Ọlọ́run ń jẹ́gbò ni kí lẹ rí sọ sí ọ̀rọ̀ àná. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ti sọ o nígbà tí mo sọ ọ̀rọ̀ olóyè Sunday Igboho mo ní lẹ́tà tí wọ́n padà mú lọ sí UK mo ní kí wọ́n lọ fi ìkórí dẹ rẹ́ mo ní kí wọ́n fi ṣe signature kí wọ́n fi sign ẹ̀ mo láṣìírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ ó ní yóò fún wọn mọ́ májẹ̀mú Ọlọ́run á sì fi ohun aṣiwèrè ayé yìí á fi dààmú ọlọ́gbọ́n ẹlòmíì lè máa fi iṣẹ́ rí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi ò dẹ̀ gbéraga o ṣe rí tó mú èmi yàtọ̀ díẹ̀ tẹ́yìn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ronú ọ̀tọ̀ màá gbé ọ̀rọ̀ yín sórí scale tẹ̀mí màá dẹ̀ gbé sórí scale sáyẹ́ǹsì àwọn nǹkan méjì tó ń kọ̀ntró ayé tá a wà yìí nìyẹn ìjìnlẹ̀ ni ó ní ṣe rí nígbà tí a bá ti mú ẹ̀sìn àti àṣà tilẹ̀ wa tá a ti dà pọ̀ ewé àtegbò Ọlọ́run ló dá ó ní òpópónà yẹn ó ní àwọn igi tó wà ńbẹ̀ fún ìwòsàn gbogbo orílẹ̀-èdè ayé ìjìnlẹ̀ wà nípa sáyẹ́ǹsì ìjìnlẹ̀ wà nípa ewé àti egbò so ìwọ̀n ìgbà tó o bá ti lọ tako sórí ewé tó o dẹ̀ forí balẹ̀ fún o lè lò ó fún gbogbo onírúurú nǹkan tó wà nínú ayé gbogbo oògùn tí wọ́n kó wá táwọn òyìnbó kó wá fún wa mystery science ni wọ́n fi ṣe ìjìnlẹ̀ Ọlọ́run ní sà so kò sí nǹkan tó burú ńbẹ̀ tó o bá mọ nǹkan tí ewé lè ṣe tó o bá ti lọ máa pọ̀fọ̀ tó o dẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ máa ìjìnlẹ̀ Ọlọ́run ni nígbà tí mo mọ pé kí n bá mú ewé yìí lọ́wọ́ o pé ẹnìkan wọn lórí rẹ̀ ti burú látinú ìyá rẹ̀ wá mo dẹ̀ ní òkè ẹ mú ewé yìí ṣe bínú ìjìnlẹ̀ Ọlọ́run tá a fi ń rí òfurufú nínú àwọn ayé tó jẹ́ pé Ọlọ́run tó ń dá àwọn míì sí ayé mi yàtọ̀ sáyé táwa wà yìí ṣe bínú ìjìnlẹ̀ Ọlọ́run la ti rí inú ìjìnlẹ̀ Ọlọ́run náà la ti rí pé ewé yìí àti kínní yóò ṣiṣẹ́ báyìí mystery Ọlọ́run ni kì í ṣe mystery tiwa àdẹ̀ forí balẹ̀ fún ó ní kí ìwọ má ṣe forí balẹ̀ fún wọn ìgbà tó o bá rí òòrùn òṣùpá àti ìràwọ̀ ó láti àwọn ogun ọ̀run ó ní má jẹ́ kán sún ọ lọ forí balẹ̀ fún wọn Ọlọ́run rẹ nìkan kò forí balẹ̀ fún. bàbá ẹ ṣe torí mi fẹ́ mọ interrupt yín náà ni torí a ti rí àwọn àpẹẹrẹ kan náà wọ́n nígbà tí àwọn ọmọ wòlíì ń gé igi wọ́n ní àáké bọ́ sómi ṣùgbọ́n ìjìnlẹ̀ yín gẹ́gẹ́ bí scientist á rí i pé igi ó yọ irin jáde láti inú omi. bẹ́ẹ̀ni àkọ́kọ́ nìyẹn o èkejì ni pé wọ́n nígbà Jésù wọ́n gbẹ́ nìkan wọn ló fọ́jú láti inú ìyá rẹ̀ wọ́n wá ní Jésù tutọ́ lẹ̀ kí ló dé sí Jésù ò gbàdúrà direct tó ẹ̀sẹ̀ ń fi ìtọ́ sí àwọn nǹkan kan lẹ̀ẹ́lẹ̀ èèyàn náà ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àti tẹ̀mí náà ni. nínú ìrìn àjò wa nípa ọ̀rọ̀ sáyẹ́ǹsì yìí àwọn kan pè wá wọ́n wá ní pé àwọn àgbààgbà ní o pé ẹ wá èmi dẹ̀ ní gẹ́gẹ́ bí onímọ̀ mo fẹ́ research téèyàn bá sọ̀rọ̀ ẹ̀mí fún mi a gbọ́dọ̀ practicalize tó bá ní tá a bá lọ já kéde nígbà tí igi ọ̀pọ̀tọ́ tó lọ́n fi àṣírí hàn mí pé bí ẹnìkan bá tòsí tí ò sẹ́ni tó láàrin wọn rí ẹja igi ọ̀pọ̀tọ́ ẹ̀ka sáàmù báyìí sí láago báyìí àwọn tí a dẹ̀ ó kẹ́ ẹ tí a ti dánwò láyé àwọn èèyàn bóyá wọn ayé wọn ò yí padà gbogbo wọn kò sí èyí tí ò ti kọ́lé nu wọn lónìí èyí tí ò dẹ̀ kọ́lé ti lọ ìlú òyìnbó ti ṣe eré láyé ẹ gbọ́dọ̀ experiment ẹ̀ agbára Ọlọ́run ṣe téèyàn ò lè dánwò ẹ dánwò. bẹ́ẹ̀ni kan tiẹ̀ sọ pé kọ́ máa dán gbogbo ẹ̀ nínú. so nípa ọ̀rọ̀ sáyẹ́ǹsì ọ̀rọ̀ àwọn ewé nípa rọ́kẹ́ẹ̀tì àwọn kan ti fi hàn á pé ṣe rí pílánẹ̀tì tẹ ní wọ́n máa lo oṣù méje kan tó débẹ̀ yẹn tẹ bá ṣe nǹkan báyìí ọjọ́ kan ni rọ́kẹ́ẹ̀tì máa débẹ̀ táwọn àwọn Amẹ́ríkà sì lo oṣù eléyìí tán lọ láàsì oṣù méje àti 7.5 months náà lò kàn tó dé Mars yẹn ni ayé tó náà dàbí ayé tiwa yìí but gravity ẹ̀ kàn kéré sí tiwa ni orí òun ò tó àti tiwa yìí so ìjìnlẹ̀ ni kì í ṣoògùn ìyàtọ̀ wà nínú òògùn ìyàtọ̀ wà nínú knowledge of science nínú knowledge science ó nìyá alágbo torí pé wọn ò fi ọ̀pọ̀lọpọ̀ kàwé ni wọn ṣe kà sí science knowledge ìyá alágbo fi mọ̀ pé tóun bá já ewé dóngóyárò ṣe mọ̀ pé gbogbo kínní òkè báwo làwọn bàbá wa ni wọ́n ṣe extract chemical kù lára cassava tán bá rin ẹ̀gẹ́ wọ́n á gbé òkúta lé omi àwọn omi tó jáde ń bẹ̀ yẹn they are poison wọ́n á jáde lẹ́yìn ẹ̀ wọ́n á ṣe gàrí àjẹ́ everybody á wà lálàáfíà chemistry ní sáyẹ́ǹsì lónìí.